eégún gbinigbó gbogbo aráalé ń gbọ́. Ọmọ Yorùbá orò ń kùn nígbàlẹ̀ gbogbo ìlú mọ̀. Bónílé tí odò bá ṣàsùnpìyè abẹ́ ẹ̀ gbọ́ mi yóò gbọ́ kíkí olóńtò. Ọmọ Yorùbá àsìkò ní tá a gbọ́dọ̀ ṣàsùnpìyè torí àìṣàsùnpìyè wa ní ó ràn wá lọ́wọ́ tí ó sì jẹ́ ká borí ogun àwọn agbébọn apani, àwọn karambání, ìkà ẹ̀dá, àwọn apanijayé, àwọn èèyàn burúkú wọ̀nyí tí wọ́n ń ya abo ilẹ̀ wa, tí wọ́n fẹ́ máa fi wa lápè lórí ilẹ̀ bàbá wa. Ṣé ẹ sì mọ̀ pé bí a bí ni sí, bí orí bá dáni sí ńlẹ̀ dá gbé, wọn ò ní lè lágbára lé wa lórí dandan ni láṣẹ Èdùmàrè. Ẹ wá gbọ́ mi o, ẹ gbọ́ mi dáadáa. Ọ̀rọ̀ ṣùnùkùn lèyí tó délẹ̀ yìí fún gbogbo wa pátá kájọ fojú ṣùnùkùn wò ó. Ètò kan ló sì délẹ̀ yìí tó lọ́rìn tí ń ṣí wa lójú sáwọn nǹkan pàtàkì tó yẹ ká mọ̀. Ọlákúnlé Fásùgbà ló kọ mi, bóyá ṣẹlẹ̀ yín ṣẹ̀ṣẹ̀ ń gbé síbẹ̀. Ìkànnì Yorùbá Gidi TV ibẹ̀ lẹ wà yìí, ó lẹ́sìn ń wò yìí. Máa fi àwọn fídíò kan hàn yín láìpẹ́, ṣùgbọ́n ṣáájú àsìkò yẹn mo rò pé yẹ kájọ sọ ọ́. Ó sì ti farahàn báyìí wípé ẹ̀rù ejò, àkekèé, kìnìún tàbáwọn ẹranko abàmì, ẹranko búburú kankan ò tiẹ̀ bà wá mọ́ láyé tá à ń gbé lónìí lórílẹ̀-èdè tiwa. Ó mà ṣe o. Ẹ̀rù àwọn ẹlẹ́ran ara bíi tiwa tó sọra wọn di kanranjẹ́gbọ́n tó máyéléwu gbé fún wa gan-an ní ń bani. Ojoojúmọ́ là ń fetí gbọ́ nínú àwọn ìròyìn, ojoojúmọ́ la sì ń rí ìtú burúkú táwọn ará bí ń pa. Èyí tó tún ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun rèé, dandan ni kẹ́ ẹ gbọ́. Ẹ kọ́kọ́ gbọ́ tìpínlẹ̀ Ọ̀ṣun náà kí n tó tẹ̀síwájú. Nàìjíríà orílẹ̀-èdè táwọn kan ti ń díbọ́n tí wọ́n ń fẹrú pera wọn lọ́mọ, ní tí wọn ò jẹ́ tí wọ́n ń pa wọ́n jẹ, tí wọ́n ń gbé aṣọ ọlọ́pàá wọ̀ sọ́rùn láì ṣiṣẹ́ ọlọ́pàá, láì jọ́ ọlọ́pàá, tí wọ́n ń kó kakí sójà sọ́rùn láti fi ṣiṣẹ́ láabi láì tiẹ̀ jọ́mọ ogun Nàìjíríà. Ṣérú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ló yẹ ká máa gbé? Orílẹ̀-èdè tí nǹkan ò ti rọgbọ tó wá burú bá a bá ṣetán láti yapa kúrò nínú irú orílẹ̀-èdè bẹ́ẹ̀? Àbí orílẹ̀-èdè táwọn ọlọ́pàá ti ń fẹ̀hónú hàn, tí wọ́n ń halẹ̀ páwọn ó daṣẹ́ lẹ̀, tí iléeṣẹ́ ọlọ́pàá ń pé àwọn ọlọ́pàá wọ̀nyí kì í mọ̀ ṣe ọlọ́pàá gidi, volunteer lásán mọ̀ ni wọ́n mọ̀ kàn yọ̀ǹda ara wọn páwọn ó ṣiṣẹ́ ọ̀fẹ́ mọ̀ ni. Àwọn ò sì sọ fún wọn páwọn ó mọ̀ fún wọn lówó, ní tó bá sì wà wọn làwọn lè fún wọn. Ṣérú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ló yẹ ká máa gbé? Ẹni tẹ́ ẹ kó bọn lé lọ́wọ́, tẹ́ ẹ ní ṣebí volunteer ni, ẹ kó bọn lé lọ́wọ́, ẹ ní kó ṣáàbò, ọ̀nà dà tí ò ní sùn pàǹpá pẹ̀lú ajínigbé, yóò ṣáà jẹun, ọ̀nà dà. Ọpẹ́lọpẹ́ àwọn ọdẹ àti àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun ló ṣe kùkù kẹ̀kẹ́ tí wọ́n ṣèrànlọ́wọ́ tí wọ́n dóòlà ẹ̀mí àwọn arìnrìn-àjò 13 kan táwọn ajínigbé jí gbé lópòópónà Òṣogbo sílùú Iléṣà o. Ǹjẹ́ lẹ mọ̀ wípé 18-seater ni bọ́ọ̀sì ọ̀hún, bọ́ọ̀sì ọlọ́kọ̀ èrò èèyàn 18 ní ọkọ̀ náà tó gbé wọn láti ìlú Òṣogbo ní gáràjì ìlú Iléṣà sì ni wọ́n ń lọ ní nǹkan aago kan kọjá ìṣẹ́jú 25 1:25 PM lọ́jọ́ àìkú Sunday. Ṣùgbọ́n o, ǹjẹ́ lẹ mọ̀ pé lára àwọn tí ń bẹ nínú ọkọ̀ ọ̀hún ló jẹ́ pé ajínigbé ni wọ́n, tí wọ́n sì díbọ́n bíi pé àwọn náà fẹ́ rìnrìn àjò. Ọ̀kan lára àwọn torí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ yìí, Olúwatóyìn lórúkọ rẹ̀ ń jẹ́. Òun náà ló ṣàlàyé wípé lóòótọ́ ni wọ́n ti jí àwọn gbé o, ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Ó ní í ṣe làwọn ajínigbé ọ̀hún tí àwọn ọlọ́pàá wọnú igbó tí wọ́n sì gba àwọn nǹkan táwọn ní lára láwọn tọ́da tí ń bẹ lára wọn. Ó tẹ̀síwájú wípé nígbà táwọn karambání agbébọn burúkú yìí bẹ̀rẹ̀ sí gbọ́ dídún ọkọ̀ ọlọ́pàá ìyún siren
ní ìbẹ̀rù bojo mú wọn láti sálọ tí wọ́n sì fi àwọn sílẹ̀ tí àwọn ọlọ́pàá fi wá dóòlà ẹ̀mí àwọn ní inú igbó yìí. Ẹ̀wẹ̀ ó jẹ́ di mímọ̀ pé ọgbọ́n tí wọ́n dá ni pé ìkan nínú wọn ló sọ pé òun fẹ́ tọ̀ lójú ọ̀nà nínú igbó lásìkò táwọn ń lọ nínú ìrìn àjò. Bíbọ́ sílẹ̀ tó sì bọ́ sílẹ̀ ní pé ṣáwọn náà ò ní tọ̀ ni. Àwọn wá ṣàlàyé fún pé àwọn ìṣọmọdé báwọn bá fẹ́ tọ̀ bí ìtọ̀ bá ń gba àwọn yóò mọ̀. Gbẹ̀yìngbẹ́yín ẹ̀ ló bá pariwo pé táyà mọ́tò ti jò kí dẹ́rẹ́bà lè bọ́lẹ̀. Àṣé àwọn bíi 5 nínú ọkọ̀ ọ̀hún ló jẹ́ ajínigbé ni wọ́n bá fàbọ̀ yọ sáwọn tí wọ́n sì tì wọ́n wọgbó. Ọpẹ́lọpẹ́ ọlọ́pàá àtàwọn ọlọ́dẹ ló dóòlà àwọn 13 nínú ọkọ̀ ọ̀hún. Ó mà ṣe o, kàkà kéwé àgbọn ó dẹ̀ ṣe ló ń le koko sí i. À ń pẹ́ kí wọ́n jèkúrú ọ̀ràn yìí kó tán lẹ̀, ṣe ni wọ́n túbọ̀ ń gbọ́nwó ẹ̀ sínú àwo pọ̀kọ́. Nígbà wo ni gbogbo wàhálà ìyá dé tán náà? Ọmọ Yorùbá, ṣé ọmọ Yorùbá ni wọ́n fẹ́ máa jẹ́ àbọ̀mọ Nàìjíríà? Nàìjíríà tó jẹ́ pé látọdún tó ti gba òmìnira, àrètí remú àyípadà ire ọ̀tọ̀ ní tá ń bá. Ìrètí wa ni pé gbogbo rẹ̀ ó sàn fún Nàìjíríà, ṣùgbọ́n kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́, kàkà kó sàn lára àjẹ́ ṣe ló ń fojoojúmọ́ bọ́mọ obìnrin. Yorùbá ló sọ bẹ́ẹ̀ o. Àwọn èèyàn tí ń bẹ Nàìjíríà bá bá ní àwò lápapọ̀, nǹkan bíi 215 million èèyàn ni, bá àti ẹ̀ṣùn òǹkà tó pé wọ́n ń fojú bù bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí wọ́n ṣe wá fojú bù pé àwọn ọmọ Nàìjíríà o wọ́n ń lọ bí 215 million, síbẹ̀síbẹ̀ ǹjẹ́ lẹ mọ̀ pé pẹ̀lú òǹkà ohun àkọsílẹ̀ èyí tí wọ́n rí ṣe, wọ́n rí wípé àwọn ọmọ Nàìjíríà tó wà nínú ìṣẹ́ àtòṣì ó ju ìdajì gbogbo ọmọ orílẹ̀-èdè yìí lọ. Ìyẹn ni pé inú ìṣẹ́ àtòṣì lọ́pọ̀lọpọ̀ ń gbé ní Nàìjíríà. Ìjọba Nàìjíríà sì rèé, ọgbọ́n awúrúju ń bẹ nínú agbárí wọn tí wọ́n fi ń tan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ, tó fi jẹ́ pé lọ́dọọdún ni wọ́n máa ń fi nǹkan kéékèèké tù wọ́n lójú kí wọ́n lè bọ́ sínú ìyà ọdún 4 míì. Àsìkò òdìbò ni wọ́n máa ń fún wọn láwọn nǹkan tí pa wọ́n lẹ́rìn díẹ̀ kí wọ́n tún tó pa wọ́n lẹ́kún ọdún 4. Ó mà ṣe o. Ìrètí wa ni pé ó yẹ kí wọ́n ti gbọ́n. Ìgbàgbọ́ wa ni pé ó yẹ káwọn adìbòsebẹ̀ ó ti lóye. Bí 2023 tó ṣe ń bọ̀ yìí, wọ́n tún ti ń pariwo lọ́tùn lósì, wọ́n ti ń jójú ẹlẹ́sìn, jójú ẹlẹ́yà tẹ̀lé àwọn olóṣèlú wọ̀nyí lẹ́yìn. Ẹ ṣáà rántí ijó òní tí Tinubu wá sí ìlú Abẹ́òkúta lẹ́nu àìpẹ́ yìí ni kò ì pẹ́ o, tó wá yọjú sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, ààrẹ tẹ́lẹ̀ Nàìjíríà. Ṣé ẹ rí báwọn èèyàn ṣe wá jójó dàdáńdé ní pàdé ẹ̀ lọ́dọ̀ Ọbásanjọ́? Ìwádìí fi yé ni pé àwọn èèyàn tó jọ ọmọ orí tó ń gbé ní Nàìjíríà, tó jọ ọmọ Nàìjíríà tí ń gbé ní Nàìjíríà, tí ìṣẹ́ mú lọ́rùn dọ́dọ́dún, tí ìṣẹ́ ti bá múlẹ̀ bí ẹ̀gbẹ́ ẹṣu, tí wọ́n wà nínú kòtò gìngòdò ìṣẹ́ ohun òṣì, wọn ò dé ní 70.6 million. 70.6 million. Àwọn tíṣẹ́ ti pa lọ́pọlọ yányán là ń sọ̀rọ̀ nípa ẹ̀, tíṣẹ́ mú lọ́rùn dódó. Iṣẹ́ àtòṣì tí kìí ṣe kékeré ni mò ń sọ̀rọ̀ nípa èyí o. Wọn ò dé ní 70.6 million èèyàn. Ẹ wá ń retí kí ìlú ó lálàáfíà. Àlàáfíà ò lè sí níbi tí ìṣẹ́ bá ti pọ̀ báyìí, torí pé ìjòwèrè ló kù. Oníkálukú ń sáré bówó ti wọ̀ lápò, tó ń kálukú wọn ò jẹ ni wọ́n ń wá. Ẹni ebi ń pa kò sì pọ̀ bí ẹni inú ń run. Ẹni inú ń run ò pọ̀ bí ẹni inú ń bí. Ẹni inú ń bí ò lè kọ̀ láti bí ní dànù. Ebi a máa múnú bí ni.
bí àwọn àṣà ilé ìbò tó ní an hungry man is an angry man. ẹ wo bí ebi sún wa dé, ẹ wo bẹ́bí ṣe mú kìlú ó gbóná jẹjẹn. àwọn ará àwọn yahoo boys àwọn yẹn ń wọ́ lọ́mọge tí wọ́n fi ṣoògùn, wọ́n ń para wọn. ìkan ló ṣẹlẹ̀ ní Mọdákẹ́kẹ́ lẹ́nu àìpẹ́ yìí, táwọn yahoo boys ẹ tí kan tán pa ìkan nínú wọn nítorí pé ó ń rówó jà wọn yòókù lọ. ebi fọ́ wọn lọ́pọlọ, ó sọ wọ́n dòpònú, ó sọ wọ́n dọ̀dẹ̀, ebi sọ ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ló níkanra Nàìjíríà. ẹ wá ní a máa bá lọ bẹ́ẹ̀, ìgbésẹ̀ ló kàn. tí mò ń sọ ni wípé àkọlé tí mo gbé dání ó sọ pé orílẹ̀-èdè Yorùbá tàbí ìdìbò gbogbogbò ọdún 2023. mo ní ìbéèrè mi wá ni wípé mo ṣàkíyèsí pé àwọn ọmọ Yorùbá tí wọ́n ń sọ pé àwọn ń jà fún òmìnira Yorùbá ní ọdún 2023, mo rí wọn tó ń gba rẹsì, tó ń gba ẹ̀wà, tó ń gba PVC, tó ń gbowó lọ́wọ́ àwọn olóṣèlú. ṣé wọ́n máa tún lọ dìbò fún àwọn wọ̀nyẹn ni wọ́n tún wá dìbò fún orílẹ̀-èdè Nàìjíríà again, àbí báwo la ṣe fẹ́ ṣe é? mo rò pé nǹkan yóò tí ì yá àwọn èèyàn wa, àrò yẹn ò tí ì tó, àti lùkòrò Yorùbá nation tó. ìgbà tí bó ṣe ń lọ nígbà tí à ń ṣe rálì pẹ̀lú Ìgbòho, ká ní pé bẹ́ẹ̀ ló ṣe ń lọ ni ìdajì àwọn tó fẹ́ dìbò wọn ò ní dìbò, àwọn aráàlú wọn ò mọ nǹkan tó yẹ kán ṣe. kò sẹ́ni tó máa bá sọ̀rọ̀ tó jọmọ Yorùbá tí ò ní sọ pé òun fẹ́ òmìnira, ṣùgbọ́n wọn ò mọ bọ́n ṣe máa ṣe. èyí tó ń gbọ́ ń pa ẹ̀ náà ń ṣe yìí, ìdìbò náà gbọ́, òun náà pariwo lórí rédíò, òun náà ń ṣe rálì káàkiri, tó ń ṣe campaign káàkiri. ṣùgbọ́n èyí tẹ̀ ń ṣe yìí báyìí á tún ràn wá lọ́wọ́, àwọn èèyàn tó wọ̀ máa gbọ́. àwọn tó bá dẹ̀ ti ń rí yín, tí wọ́n dẹ̀ ń rí yín lórí mídíà, àwọn náà máa sọ káàkiri. so ìyẹn ni awareness àwa pọ̀, torí àdìbòdìbò tá a bá gbòmìnira ìyà ló máa jẹ wá kú. àwọn Fúlàní á dẹ̀ máa pa wá. so ó yẹ kí àwọn èèyàn tó yẹ kó mọ̀, àwọn tó wà nínú ilé, àwọn tó wà lójú street, kó mọ̀ pé a ní láti gba òmìnira ká kúrò nínú ìyà tó ń jẹ wá yìí. so iṣẹ́ tẹ̀ ń ṣe yìí, Ọlọ́run á wà pẹ̀lú yín, inú wa dùn sí i. àwa gan ṣe ló dàbẹ̀ pé ká máa tẹ̀lé yín báyìí, kájọ máa rìn káàkiri. ẹlẹ́dàá àwọn ọmọ Yorùbá á wà lẹ́yìn yín, àṣẹ ìlànà máa ṣe. ìgbà tí Yorùbá nation bá wá dé pẹ̀lú gbogbo ara máa wà ń bẹ̀, ẹ máa jẹ ẹ̀yin ọmọ Yorùbá, ibi tó lọ o, ẹ múra ilé tó lọ, ká kúrò nínú ìgbénipa, ká kúrò nínú gbogbo nǹkan tí àwọn Fúlàní ṣe fún ayé. àwọn àgbẹ̀ wa ò lè lọ oko mọ́, Iléyá o, ọmọ Yorùbá. ẹ̀yin náà pè ní Dr. Báyọ̀ Oríire ní Adó Èkìtì. ṣé ẹ sì mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ orílẹ̀-èdè India náà máa ń tọ́ka sí pé ìṣẹ́mù lọ́rùn dandan ju Nàìjíríà lọ, torí pé nǹkan bíi 83 mílíọ̀nù èèyàn ní ń gbé nínú ìṣẹ́ àtòṣì tó gògò ní India. lọ́wọ́ yìí tí Nàìjíríà náà ti ń lé lọ, kò sì gbọ́dọ̀ lé bá o. ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ Haúsá Fúlàní ni wọ́n ń nàbọn sí pé ìwọ gba bọ́n, á mọ̀ fún ọ níye báyìí. ọ̀pọ̀ àwọn míì ti ń dá màálù, wọ́n ń kóbọn lé wọn lọ́wọ́. ẹ ṣáà jíyàn gbé, iye báyìí lẹ́rìí gbà. mọ̀ bá pé wò ń jájàjá èlò ní nǹkan kọ̀ọ̀kan wọn. ṣe bí nǹkan ọjà ni wọ́n tún fi ń rà, wọ́n sì láwọn kan tó wà lókè tí ń tì wọ́n lẹ́yìn. irú wọn tó ń jó lórí omi, onílù rẹ̀ wà nísàlẹ̀ odò. ẹ wá gbọ́ mi, wọ́n ti ń fa àwọn ẹ̀yà míì náà wọlé díẹ̀díẹ̀. ṣé ẹ mọ̀ káwọn ìgbìrà ló lọ ṣèkọlù eléyìí tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ níjọ́sí? ṣé ẹ rántí tí wọ́n lọ sí chọ́ọ̀chì, tí wọ́n ju bọ́ǹbù, tí wọ́n dàbọ̀ bolẹ̀, tí wọ́n pààyàn? ṣé ẹ rántí àwọn adarí burúkú tó jẹ́ pé tẹnu tinú tiwọn nìkan ni wọ́n mọ̀, onímọ̀ tara ẹni nìkan, wọ́n ti fọ́pọ̀ mọ́yọ̀
wọ́n ti bà Nàìjíríà jẹ́ tán. Yorùbá ní òun fẹ́ gbòmìnira, ẹ fi Yorùbá lẹ̀, ẹ jẹ́ á jáde. Ẹ jẹ́ Yorùbá ó gbòmìnira kálàáfíà lè jọba láwùjọ tiwa. Àwa ò pé ká kó lòlò mọ́sùn rárá o. Ṣáàmọ́ ti kí ó kì í bàbá tiwa. Tí Yorùbá ń wí nìyẹn náà o. Orílẹ̀-èdè tàbí ìlú tàbí ẹ̀yà tí àwọn ẹni bíbá ti ń ṣàkóso irú orílẹ̀-èdè tàbí ìlú bẹ́ẹ̀ kì í lálàáfíà. Yorùbá ní ẹ yọ̀ǹda wa, ẹ já wa ó tún yàn. Tá ń pariwo nìyẹn. Ṣé tá ń béèrè yìí pọ̀ jù ṣá? Ṣó le jù ṣá? Ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi mọ́ ìpínlẹ̀ Kwara. Wọ́n ń sọ wípé àwọn fara mọ́ ilẹ̀ Yorùbá àti òmìnira Yorùbá. Ẹ ṣí gbogbo àwọn ìpínlẹ̀ yìí sílẹ̀, ẹ jẹ́ kí wọ́n máa lọ. Ẹ jẹ́ kí máàpù ibẹ̀ ńkọ́ dá yàtọ̀, kó kúrò lára máàpù Nàìjíríà, kó má sì ní ogun nínú, kó má fa ọ̀tẹ̀ dání, kó má ṣogun, kó má ṣọ̀tẹ̀, kó lọ wọ́ọ́rọ́wọ́. Tó ṣeé ṣe ni. Ṣebí kò ì pẹ́ sásìkò yìí tí Britain yapa kúrò lára ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ṣẹ̀ṣá àgbáriwo Brexit ńgbà náà lọ́hùn-ún. Ṣé ẹ rántí? Ṣé wọ́n yìnbọn ni? Gbogbo fùlẹ́ńgẹ́ pákáleke fùrọ̀ dán látàpá àríwá òkè lọ́hùn-ún lókè ọya la ti ń gbáriwo yìí tẹ́lẹ̀. Kí ló dé tó ń súnkẹrẹ fàkẹrẹ délẹ̀ Yorùbá? Àwa Yorùbá sì rèé, olùfẹ́ àlàáfíà ni wá. If, as the president of frustrated youths of this country, na me be their president, okay? Me myself, I dey frustrated because my life. You are president and of frustrated Nigerians, youths. Yeah, I am their father. Yeah. No, you're right. You're right. You're right. My question is this: if you were asked, say somebody from street, we no see, you don't try everything, no job, nothing, no hope. I mean, the environment is so toxic. I don't know what can grow in a toxic environment. If you were asked to advise that young Nigeria, Baba, what would you say to that person to give them hope? Because we are battling, we have a serious battle in our hands. Some people have lost hope. So that we are poor and frustrated is not the fault of God. It's the choice of our leaders. And if you are going to change that, change our situation, you have to change leadership. Pure and simple. Yes. And there's nobody who will do it other than the youth. Meaning that you have a baby, your own baby, with a very robust waist, and you don't take bead and put in on the waist of another somebody else's baby. And I say to people that my own baby is Nigeria. That's the one that has robust waist. And that's the one I want to put beautiful bead on. Not any individual who I know that they will not achieve whatever they promise they will want to achieve. So how do you do that? Or in the north, they will say namu namuni. Yeah. Tiwantiwa. I don't know what they say in your part. Baba say it. Nka bunkanye. Nka bunkanye.
Now, that is not the issue. The issue is Nigeria. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí ẹ máa tẹ subscribe sí ẹ máa subscribe ẹ máa pín káàkiri ẹ sì like fídíò wa ẹ ṣé fún ìfẹ́ tẹ́ ní sílẹ̀ Yorùbá ẹ ṣé fún ìfẹ́ tẹ́ ní fún òmìnira ẹ ṣé fún ìfẹ́ tẹ́ ní sí mi Ọlákúnlé Fásùgbà ẹ ṣé fún ìfẹ́ tẹ́ ní sí ìkànnì Yorùbá Gidi TV ó dìgbà kan náà o a tún máa fèrè pàdé fayọ̀ pàdé bá a ti múra gbá tarágbá tá à ń múra gbá tarágbá tá à ń mú gba ìgbà nínú ìgbà ìgbà tá à ń fi fún gba àgbàlagbà tí ń bẹ ń dègì ìgbà kí gba àgbàlagbà ó lè máa mú gba àgbà jẹnu gba ìgbà ní ìgbà ìgbà níta gbangba torí ta gbangba láta gbangba tagbára sí lágbára afágbáragbára rẹ gbà tá lágbára lóye ta gbangba làbíwí ajílẹ̀ tẹ pé ẹ dúró gbágbágbá ti wà níkànnì yìí ẹ ṣé. Ìfẹ́ wa fúnlẹ̀ wa o. Fún ilé ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́. Ìṣọ̀kan tó mìíràn ní kẹ̀jẹ́ ká wà lépa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde. Bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. Ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ibo nípò nǹkan dé dúró. Farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni o ó yá subscribe like ẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ máa wò ń ṣó. Kékeré ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi ọ máa lọ ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi. Mò ń fa àkókò ìsọfún àpò ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi Yorùbá TV Yorùbá Gidi ibi tá a lè wò tá a lè máa ṣà tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn ẹ ṣé o.